ẹkúrẹ́ o onígbà yìí lágbára lọ́wọ́ ẹ lọ rí ẹbọ rí ojú òní tì í ọba mi ló yìí ọbọ kí ló wá fi sàlejò àwọn èèyàn rẹ ìwádìí sí ẹ jókòó. Bá Yorùbá. Bá Yorùbá. Ẹ ti wà nù gbóyè sí ó tó ọdún mélòó? Ní bá Nàìjíríà Yorùbá. Ta ló gbọ́ Hausa? Yorùbá. How many sọgbọ́ wa ẹ ti wà nù gbóyè sí ó tó ọdún mélòó? Padà balẹ̀. A kú dédé àkókò yìí níbi gbogbo tí a bá ti lórí ọ̀fẹ́ láti máa wò wá ní ìkànnì Ajiara Malifa TV. Ojú tẹ́ fi ń wọ̀wọ́ ní fọ́, etí tẹ́ fi ń gbọ́wọ́ ní dí. Tó bá jẹ́gbà àkọ́kọ́ rẹ̀ subscribe sí ìkànnì yìí, ẹ rán notification button ẹ like, ẹ comment, ẹ bá wa share. Àjọṣepọ̀ wa náà la fi lè ṣe àṣeyọrí. Ẹ jẹ́ kí n máa gbé oríyìn fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire tí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdáàbòbò àti dúkìá àbí ẹ̀mí tó jọ lójú. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, pàápàá jùlọ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọ̀gbẹ́ni Sunday Igboho torí wípé wọ́n ní ikú tó ń pa ojúgbà ẹni òwe ni wọ́n ní ó ń pa fún ni. Ẹ jẹ́ n fi fọ́nrán yìí sílẹ̀ láìpẹ́ kẹ́ ẹ gbọ́ ohun tó tẹ̀ kọ́kọ́ ṣe àlò ṣáájú ìjà. Ẹ jẹ́ kí n fi fọ́nrán yìí sílẹ̀ kẹ́ ẹ gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀ ẹ o. Ẹni mo dín ẹgbẹ́ lu bàbá wa káyọ̀ la lu bàbá mi ọmọ ògbó onídìrẹ̀ ní mi èmi nìkan mọ̀ ní Sunday Igboho. Ẹ dín ẹgbẹ́ toyúntoyún ẹni tó bá gbé owó fún yín ẹ jí gbé ẹ tún pa lónìí ègé ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín kúkúlájà mi ò tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí bọ́dọ̀ jẹ́ last and the head ẹ pè àwọn ṣé ara àwọn bàbá yín rè ẹ pèrè ayé jọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹ tí ò bá gbọ́ Yorùbá ẹ tú fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo ń jẹ́ Sunday Igboho èmi nìkan mo ń jẹ́ Igboho èmi ò dẹ̀ wà fẹ́ni kankan mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì nǹkan tí mo ń ṣe lò ń lù tí mo ń gbà fún àwọn aráàlú kan ẹ lè mọ ṣe lù mí kọsẹ́ tó bíire kọsẹ́ tó lè gbé lójú ẹkùn láíláí láìsáwò àwọn ìlú mi náà lè mú mi lọ fún ẹ̀tọ́ ẹ gbogbo ẹni mo fi sọ àwọn àlù bàbá yín wá bá yín jà ẹ jí yẹn gbé toyúntoyún ẹni tó wá gbówó fún yín owó tẹlẹ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ iná rẹ̀ sẹ́yìn dọ́kítù fúlàní àwọn tó ṣe tẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n gẹ́ sọ fún pàbúrò rẹ̀ kábíyèsí lẹ́ sọ bẹ́ẹ̀ pé gbàtẹ́ bá wọn sọ́tàn ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé n tẹ́ ṣe yìí kò dáa ẹni mo jáwọn yẹn wá gbé ní wọ́n pa ọmọ yẹn torí kọ́ jẹ́ yẹn sí ẹ wọ́n jà wẹ́tọ̀ abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti ń dín ẹ̀gbẹ́ tó ń gbó lọ́wọ́ tí wọ́n gbé fúlàní bíbà yóò bá náà ń gbé ọ̀rẹ́ ẹ̀kọ́ níbẹ̀ ẹ̀kọ́ níbẹ̀ nínú bàbá mi àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé kí lè jẹ́ òpin àti bẹ̀rẹ̀ àti parí kí ló mọ̀ sẹ́ ẹ bá òdodo sọ ọ àwọn ọmọ yín ẹ bá wọn fìdí lọ ẹ bá fẹ́ jọmọ pé mi tani wọn pè ní dípò òun yẹn kọ́ kò sí lórí sẹ́sì pé ẹ pé náà títí bàbá rò yẹn dáadáa ọlọ́pàá rò yẹn dáadáa fún corporate pẹ̀lú àwọn mo láìkẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fáwọn tí ọba gbé dèmí nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmọ ẹ̀ àtàbúrò ẹ̀ tó lọ kámọ́lé lóbi tó gbé yẹn mo fi wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá kọlu ra wọn èmi ò fẹ́ wọn bí tó bá gbé wọn lọ àdéhùn ọ̀tún náà wákàtí mọ̀ ń gbẹnu gbogbo ọmọ Ìgbòho sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín ṣé mo pé níjọ́ tí wọ́n ti ń ṣe ìwà Ìgbòho mi ń dá sí mo kàn ń wò pé àwọn bàbá mi ò tí sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ Léfì wákàtí méjì ẹ̀pà àwọn èèyàn yìí ẹ̀pà àwọn ọmọ yìí yẹn tí wọ́n bá lórí láyà àwọn ọmọ yọ̀ǹda àwọn ẹ̀kọ́ pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ló wà ẹ̀yin wà mí màá yọ̀ǹda àbọ̀kọ̀ obìnrin yẹn sọ̀rọ̀ pé bọ́lọ̀ sí mo wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin náà ló wà mí
èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní wípé àwọn ọmọ iná sẹ́yìn sẹ́yìn náà dẹ̀mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ iná sí ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ fún àwọn ọmọ iná tó ń gbé ní ibùdó alájẹ náà sí nígbà tá a kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé alọ sí ibùdó wúlé ní ibùdó alájẹ bẹ́ẹ̀ náà gbé sí wọ́n gbé pọ́ bẹ́ẹ̀ lóru wọ́n gbé lọ sí bani wọ́n gbé lọ sí ààfin bàálẹ̀ kọ́mpà bẹ́ẹ̀ ló wà báyìí ẹ pè wọ́n mẹ́fọ́n gbé wa ẹ pè ọba bọ́ọ̀lì yẹn bàálẹ̀ yẹn ẹ pè torí yẹn ẹ sọ lọ́dọ̀ fún ibi tó ti wà kùsànù ìsáàbà àwọn bàbá wa yẹn mò ń bọ̀ mbẹ́ mo fúnra ló kàn tó ní mi mò ń bọ̀ mbẹ́ anytime from now àwọn gbọnu forest yẹn torí bàtà tí láwọn oníbà gbé pẹ̀lú àlàáfíà yẹn wà ní ma bá ń jàdá a bá ń jàdá ṣùgbọ́n náà àkọ́kọ́jọ́ sọ̀rọ̀ wọ́n náà wọ́n gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100% ó pọ̀ dẹ̀ ní jẹ́sí bàbá tọmọ kọ́mọ lálà àlejò wa lẹ jẹ́ ìlú gbòó ń bí báyìí DPO mo dẹ̀ fẹ́ kọ́ wà very careful DPO ìlú bàbá DPO ẹ̀ lè bàlúwa yẹ o ọmọ kó mọ̀ sọ ní o ẹ wà very careful táwọn fúlàdé máa ń fún yín lówó ẹ wà very careful pẹ̀lú wọn tí fúlàdé máa ń fún yín lówó wọn tó ń ṣe ten support wọn owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o mo dẹ̀ burú débẹ̀ ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sì mo kára gan ìjọba mú mi lọ́wọ́ ni o mi sẹ́yìn nílọ mo jágbére gan mo fàyè búra mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ènìyàn wa mo fún 2 hours tí wọn bá gbé wa o tí wàá ṣe mo ń fi iṣẹ́ dẹ́dẹ́ máa pọ̀ sẹ̀kọ̀ tí mo ń sáré lé o mo fún 2 hours káàmù yẹn lọ gbé àwọn yẹn wa tí wọn bá gbé wọn lẹ̀ àlówó ta fẹ́ san o ẹ gbàgbé owó yẹn o àní sanwó kankan o ẹ̀yin lọ dá owó yẹn jọ lára rẹ kẹlẹ́ òkú gbọ́n wọn yẹn wá fún wa ẹ̀yin kẹ lọ dá owó yẹn owó táwọn afẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ inú lẹ̀ bá wa sọ̀rọ̀ anífọ̀tì wọn lọ́wọ́ àwọn alówó ta fẹ́ san ẹ̀yin kẹ lọ wá owó yẹn pé gbogbo fúlàní dá owó yẹn ẹ lọ gba ọmọ yẹn fún wa àtọmọ àtìyá àtẹtọ́ gbé tí wọ́n bá pa wọn problem ni ọ̀rọ̀ ìlú bẹ́ẹ̀ lọ ṣẹ́fẹ́ kábíyèsí. ó máa bá dáhùn lọ́wọ́ ẹ lọ sẹ́yìn fún ààrẹ lọ́wọ́ àwọn tó lọ́wọ́ wa ní tí wọ́n bá fi ìlú wa ń lu ọmọ ìlú yìí mímí lọ ọ̀tí tó bá tó gbé wọn dé ẹ lè bá kábíyèsí sọ bàbá wa rè ẹ lè bá wọn sọ tí wọ́n bá fi mí fún yín ọ̀tí tí wọ́n bá gbé wọn dé tí bàbá mi bá kò sí pé wọ́n ti gbé wọn dé nínú ọpọlọ kábíyèsí lẹ́yìn ọ̀dà mi. jáde báyìí ń bọ̀ sọ̀rọ̀ ikọ̀ lọ bá wọn. inú gbó yìí nìsín inú rìsáàbù àyè nìsín àwọn bàbá wa ń dáko gbogbo bí tẹ́lẹ̀ ni o àwọn fúlàní wọ́n lé wọn bẹ̀ wọ́n lé wọn gbogbo bí wọ́n sin màálù ló lọ rẹ́rẹ́rẹ́ inú gbó rìsáàbù ń bíbà ẹ wo màálù ṣe lọ rẹ́rẹ́ ń bíbà wọ́n máa lé àwọn àgbẹ̀ kó ń bẹ̀ wọ́n gbàbẹ̀ wọ́n sọ bẹ̀ dìlú wọn àwọn kọ́lé sínú gbóyè kí lorúkọ tẹ wá ń bí wáyé ọgbọ́n yorùbá kò sí yorùbá bòròró ni ẹ àbí bòròró ni mànà ọtún ṣe bòròró ni mànà ọtún bá bá rí onídà ọtún ṣe bòròró ni mànà mọ̀ ń bọ̀ tó ń ṣe bòròró ni mànà dúkìní yẹn rẹ ẹ̀gún ni wọ́n kọ́ iná rà. wá mi du wèrè tó gbélé bòròró ni ẹ. Bororo ni mana? Bororo Mali ni àbí ti Nàìjíríà. Èmi kò sí Yorùbá. Ó sí Yorùbá. Bá Yorùbá. Bá Yorùbá. Bá Yorùbá. Ẹ ti wà nú gbóyè ẹ ti wà nú gbóyè sí ó tó ọdún mélòó. Ní bá náà jí Yorùbá. Ta ló gbọ́ Hausa? Bá jí Yorùbá. How many sọgbọ́ wa ẹ ti wà nú gbóyè sí ó tó ọdún mélòó. Kò sí. Farabalẹ̀ mo gbọ̀n farabalẹ̀ kò sí nǹkan tó fẹ́ sọ ẹ ti wà nínú gbé nísìn ó tó. Èmi bá Yorùbá kó má ṣe é wọn bá Hausa. wọ
Comment c'est ba Hausa. Kana ji Hausa. Ọgbà Hausa. Ni so ni ba na ji Yoruba. Olóhùn gbà Hausa. Kana ji Hausa. Ina ji. Kana ji. Olóhùn gba Hausa. Ebi wọ́n gbọ́ Hausa tátàtà. Ina sunanka? Mama. Mama. Mohammed. Mo ina sunanka. Wọ́n ti fẹ́ mọ iye ọdún tán ni wàá bí tán ti lé àwọn bàbá kó bí wa. Ok, ọ̀wọ́rí, àbá ni. Àbá ni. Ẹ jẹ́ ká rí àwọn ọmọ tí wọ́n jí kó gbé náà. Kí ni déètì èlé ní òní ní 19 àbí? Ẹ jẹ́ ká rí àwọn ọmọ tí wọ́n jí kó tán náà nígbà bá wà àwọn ẹ̀ jáde tán. Gbogbo ilé a máa lékùn nùgbò. Ẹ̀mọ́ tó bá fẹ́ gbé ọmọ wa gbé nù mí bàbá ti rẹ́sùn àwọn ẹ̀yẹn tán. Wọ́n lè rí bò wá àkàkà àwọn fúlàní lónìí tí ò ní lọ fún olùkọ́. Le daddy. Ọmọ Lárúkù àdìsá ọmọ Lárúkù ẹkú ni ẹkú ni o onígbà yìí lágbára lọ́wọ́ ẹ lọ rí ẹbọ rí ojú òní tì ọba mi lójijì ọbọ kí ló wá fi ṣàlejò àwọn èèyàn rẹ yìí wá lè sí ẹ jókòó. Àwọn sọ̀rọ̀ wá.